كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. láńtúgínà ní àmúwálù owó tán fi ilẹ̀ owó yẹn wúlò mọ́ àwòládùn ọmọ tán fi ilẹ̀ gan ṣáà pé wáyé pé kì í ṣe kèfèrí ni àyà tí yẹn ń sọ ni àwòlád tánàbí sọ pé ìzámà tàbùnà Adam nkọ́ta àmàlù ìlànà salat wàládù sọ́ọ́lì ò ṣe wúlò fáwọn wàládù táwọn fi ilẹ̀ sáyé kò ṣe wúlò kódà kọ́mọ wọn jẹ́ múmìnì kọ́mọ wọn jẹ́ àfà ẹni tó bá kún ní káfìrí wàlà àwòládù minallahi ṣe kankan sàárà tó bá wù kọ́mọ wọn ṣe àdúrà tó bá wù kọ́mọ wọn ṣe mọ́sálásí ló rọkọ́ ni umra ló rán yẹn ni ájì ló rán yẹn ni nítorí òkú òbí rẹ̀ ọlọ́run ní kò ní bá àtọwọ́ tó filẹ̀ kí wọ́n á ní wọn ẹgbẹ̀rún 50 fún kò lè bá torí pé káfìrí ni wàhùlà àyíká òun wà kúrò náà láti sọ pé a máa fi kóná kò sí tí ó yẹ tó lè ní a fi wọn kóná tó bá ń lọ sínú Suratul Mudassir yẹ Quran chapter 74 kó o gbé láti verse 38 títí dé 48 kullu nafsin bima kasabat rahina. kullu nafsin bima kasabat rahinatun illa ashabal yamin fi jannatin yatasaluna anil mujrimina ma salakakum fi saqara qalu lam naku minal musallina ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القاعدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما تنفعهم شفاعة الشافعين. àwọn àyàtò yanjú ọ̀rọ̀ kò dàrú rárá àyìnbóyé ló ń ṣe sálàfí wọn gbókéwúyé ni ọ̀rọ̀ yóò dàrú àyà ìṣìyànjú ẹ̀. kullu nafsin bima kasabat rahinatun. tó bá ṣe òun ló ní ilá ashabal yamin. ẹ wá rí àwọn ìjọ apá ọ̀tún fi jannatin yatasaluna àwọn ènìyàn àlùjánnà nìyẹn. anil mujrimina yatasaluna anil mujrimina wọ́n máa wá béèrè ọ̀rọ̀ ara wọn pé ẹ̀yin lápájá ń kọ́ wọ́n àwọn ó ti wọ náà àwọn àlékà rẹ̀ nínú náà ló wà ìyá kìíní náà kọ́ ó ti wọ náà sóhun lè bá sọ̀rọ̀ salakakum fi saqar. wọ́n wá create medium fún wọn láti máa bára wọn sọ̀rọ̀ ma salakakum fi saqar. ìbéèrè wà dé kí ló gbẹ̀yìn wọnú náà. qalu lam naku minal musallina. àwọn òkírun nígbà táwọn wà láyé ni. wa lam naku nut'imul miskina. àwọn kì í fún àwọn èèyàn lóúnjẹ àwọn kì í ṣe sàárà. wa kunna naqudu. kí èèyàn má kírun kó má tún ṣe sàárà ẹ wáyé ṣe ta èyí ìrun kò báláǹsì. èyí sàárà fáwọn èèyàn lóúnjẹ káwọn èèyàn jẹun kó máa jápò ráìsì fún wọn òtún àwọn mọ́wọ́ odidi wala munaku nut'imul miskina wa kunna naqudu ma'al qa'idin wa kunna nukazzibu biyawmiddin. àwọn onígbàgbọ́ náà jáde àjínde nígbà táwọn wà láyé àwọn ògbàgbọ́ kí ló ń jáde ọjọ́ kan ọjọ́ ẹ̀san ọjọ́ kan já àwọn ògbàgbọ́ àtàtànà liyakinu fama tanfa'uhum
Shafa'atu shafi. Àwọn tí ń ṣe sàárà fókù àbáwọn tí ń bẹ lọ́hùn fókù ìdí tí ẹ̀san yẹn òfin ní ṣe kí ni o òfin ní bá wọn nìyẹn. Àṣàfì yìí náà ṣàfàtù ṣàfì yìí náà sàárà àwọn tí ń ṣe sàárà fókù ìbẹ lọ́hùn àwọn tí ń ṣe ìbẹ lọ́hùn fókù ìdí tí òfin ní bá wọn ni pé wọ́n nígbàgbọ́ nú ọjọ́ ẹ̀san. Wọ́n ṣe sàárà ńgbà tán wà láyé àwọn ni wọ́n akágàn ni wọ́n jíwó olùkó síbẹ̀síbẹ̀ wọ́n ṣàánú mẹ̀kúnnù wọ́n tún kírun ẹwọ ẹ̀sùn tí wọ́n kà síra wọn lẹ́sẹ̀ fúnra wọn náà ni wọ́n kà síra wọn lẹ́sẹ̀. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ wọn tí fìdáwò òfin ní bá wọn tí sàárà òkú òfin ní. wọ́n fi ní kírun sí wọn lára torí pé ọ̀nà tí wọ́n gbà kú náà lè kírun sí wọn lára àyà ti yanjú ẹ̀. So sàárà ò lè bókú ẹ má wulẹ̀ ṣàdúrà kankan fókù ẹni tó kú ní káfìrí ni wọ́n ń wí. Nígbà tí Ubayi bùnú Kab bùnú Salul Ubayi bùnú Abdullahi bùnú Ubayi bùnú Salul tó jẹ́ pé olórí àwọn mùnáfìkì Abdullahi bùnú Ubayi bùnú Salul nígbà tó kú ó sì fún bàbá wa Abbas ó fún wọn láṣọ kan nígbà tó wà láyé. Ṣé mọ̀ pé Al-Abbas bàbá tí ń jẹ́ Abbas ni àwọn jẹ́ ẹ̀gbọ́n bàbá Ànábì Muhammad. So Abdullahi ibn Ubayi ó sì fún wọn láṣọ kan. Abdullahi ibn Ubayi wá kú bùn Salul. Ànábì ní kí wọ́n lọ lè dá aṣọ yẹn aṣọ tó bùn Abbas yẹn kán lọ lè dá padà pé aṣọ yẹn ni kán fi sin. Nígbà táwọn yẹn wá béèrè pé kí nìdí ó ní ẹ mọ̀ pé ẹni yìí inú náà ní lọ káfíìrì Ọlọ́run ní mùnáfìkì tí aṣọ ní bá sì ń bẹ tí wọ́n dá padà tá Abbas ń wọṣọ ní kiri ládá kan ni wọ́n fẹ́ máa retí fún kò sì ní ládá kankan tó gbọ́dọ̀ gbà ládá ò lè bá mọ́ torí pé ipò tó gbà kú. Ànábì ní kí wọ́n lọ lè dáṣọ rẹ̀ padà fún fàlámù yẹ́bùkọ́ láwùfì dúníyà sàwà àsànà kò ní lẹ́san rí kankan tí ó kù fún láyé. So àwọn àfáà kan tún tó àyà ní pé alaysa lil insani illa ma saha sáyàwó. Àwọn kan ní mímbà bìlẹ̀ hadli ni pé mímbà bìlẹ̀ hadli ni ìyẹn ni pé wọ́n ní ká lọ wo láàmù yẹn pé láàmù tó wà níbi lil insani wọ́n ní àkíyèsí láàmù yẹn akọ̀ ń túmọ̀ látàárọ̀ kí ló dé tá àkíyèsí láàmù yẹn wọ́n ní sáà mọ̀ pé láàmù yẹn láàmù lè mílìkì ni láàmù mílìkì wà lè ìjáàb pé ẹni yìí ó lẹ́tọ̀ọ́ sí kinní lábẹ́ ẹ̀tọ́ pé mo lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí o lábájá yìí lẹ́tọ̀ọ́ sí nǹkan wọ́n máa ń lo láàmù yẹn fún pé lílì ìnsáàní ọmọ èèyàn lẹ́tọ̀ọ́ sí nǹkan léèzà lílì ìnsáàní ọmọ èèyàn ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan níwájú Ọlọ́run kí ló lẹ́tọ̀ọ́ síwájú Ọlọ́run sọ pé mímbábìlì adli pé mímbábìlì fadli tó bá jẹ́ pé ti àjùlọ Ọlọ́run tọ́lọ́run bá wá fẹ́ lo àjùlọ pé bóun ṣe tó kò sí tọ́lọ́run ò lè fún ẹnikẹ́ni tó bá fún yàn ní àlìjánà tòun ti pẹ́ ní òṣìṣẹ́ àlìjánà ta yóò mú kò sí àbí àmọ́ mímbábìlì adli tí yàn bá fẹ́ sọ pé iṣẹ́ tóun ṣe o àwọn ni laysa lil insan ó lẹ́tọ̀ọ́ sí nǹkan kan níwájú Ọlọ́run àdúrà tán ṣe fún òkú yẹn ni sàárà tán ṣe fún ni kò sí nínú ọ̀ràn yẹn pé kọ́lọ́run ṣe kí ni kókó fún yàn ìntèyàn lè claim pẹ̀lú pé so onídọ̀gba Ọlọ́run ìṣọba alábòsí in tó ṣe fún ara rẹ̀ nígbà tó wà láyé àmọ́ pé sàárà tán ṣe fún lẹ́yìn tó ti kú àdúrà tán ṣe fún lẹ́yìn tó ti kú kò sí nínú ìjẹ́ ọ̀ràn yẹn kọ́lọ́run kó fún tó bá wá kó fún olóòlá ó lo pé ọba aláàánú lòun ló fi kú fún ló fi sọ pé laysa lil insani illa ma sa'a. Kuritubi ó wà nínú tafsir Kuritubi a bá nínú tafsir Kuritubi bóun ti ọkọ̀ ọbẹ̀ kìí ṣe pé àfáà kan tó kàn tú lórí ń pe àbáwá kan ní Rabi ibn Anas àwọn ní laysa lil insani illa ma sa'a wọ́n ní káfìrí lọ́lọ́run wí ní pé
ṣé bàbá wa Rabi ibn Anas wọ́n ní làwù mọ́ sàá wà mọ́ sàá làwù gèrú ní tó bá fúnra ẹ̀ ṣe nígbà tó wà láyé ó lẹ́san rẹ̀ ní tán bá tún ṣe fún lẹ́yìn tó ti kú ó lẹ́san rẹ̀ múmìnì ó ní káfìrí ni ò ní ju tóun sàá nígbà tó wà láyé lọ. ìyá wa Aisha ẹ̀wọ̀n àwa wo àwọn àdílà tó fi rinlẹ̀ pé táwọn ẹ̀rí lára àwọn ẹ̀rí tá a fi mọ̀ pé kàntànkàntàn ni wọ́n ń tú. ìyá wa Aisha tó jẹ́ ìyàwó Ànábì radiyallahu anha ẹ̀mọ́ tó ṣe lára àwọn ọmọ bàbá rẹ̀ tí wọ́n ń pè ní Abdurrahman nígbà tí yẹn kú Aisha lọ lè ṣe ìtìkáàfù tá a máa ń ṣe inú àwẹ̀ ó ṣe ìtìkáàfù ọlọ́jọ́ 10 fún Abdurrahman pé ẹ̀san kí ẹ máa wí pé ọmọ òkú nìkan ló lè ṣe sàárà fókú ló lè ṣàdúrà fókú. Aisha tó ṣe ìtìkáàfù fún bọ̀dá rẹ̀ Abdurrahman ńkọ́ ó lọ ṣe ìtìkáàfù nítorí rẹ̀. so lọ́dọ̀ àwọn ànàfíyà ẹgbọ́ wọ́n ní zahabal ànàfíyà àwọn ìjọ bàbá wa Abu Hanifa àwọn sọ pé gbogbo ìbádà tí ìyẹn bá ṣe látorí àdúà ìtọrọ àforíjì sàárà ìkàlùkùránì àsíkìrí la ilaha illallah la ilaha illallah àsàlátù ààwẹ̀ ìrun kíkí tawaf ájì umura àti gbogbo èyíkéyìí nínú iṣẹ́ eré tí ìyẹn bá wù kó lọ ṣe fókù àwọn ànàfíà ní òkú yẹn yóò gbẹ̀san yẹn ẹ̀san yẹn ó dọ́dọ̀ òkú náà. báyìí náà ni ó ṣe wà nínú tírà kan tí wọ́n ń pè ní kitabul idaya tí bàbá wa ìmáàmù Marginani tí wọ́n ṣe ó wà ń bẹ́ẹ̀ mọ̀ kí ìmáàmù Marginani fíkù ànàfí làwọn máa ń kójọ ó wà ń bẹ̀ tó jẹ́ sẹ́rù bidayatul mubtadi àbá ọ̀rọ̀ yìí níbẹ̀ wọ́n ní òkú ni ó gbà ládàá náà. bàbá wa Ibnu Taymiyyah nínú fàtáwá tí wọ́n ṣe mọ̀júmọ́ fàtáwá tí wọ́n ṣe ó wà ń bẹ̀ wọ́n ní as-sahih in tó fìdí múlẹ̀ ni pé al-mayyit òkú yantafi'u bi jami'il ibadatil badaniyya yóò gbà ládàá èyíkéyìí ìjọsìn tí wọ́n bá ṣe fún látorí ìrun kíkí ààwẹ̀ ìkàlù Kùránì gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni ó ti máa gbà ládàá lórí èyí tí wọ́n bá fowó bá a ṣe bíi sàárà ìfúnyàn lóúnjẹ. bàbá Ibnu Taymiyyah wọ́n ní yóò kú ó gbà ládàá rẹ̀ wọ́n tún wá kún pé bitifakil ahimma gbogbo àwọn ìmáàmù ni wọ́n panupọ̀ síbẹ̀ Ibnu Taymiyyah ó wí bẹ́ẹ̀ pé àdúrà náà ṣe fún ní istighfaru ní ìrun ní sàárà ní oúnjẹ náà ṣe ni wọ́n ní sàárà wà yóò bókù náà Ibnu Taymiyyah wí bẹ́ẹ̀ inú fàtáwà wọn. bàbá Ibnu Qayyim al-Jawzi inú kìtàbù Ruhi tí wọ́n ṣe wọ́n ní afdalu ma yuda ilal mayyiti as-sadaqa èyí tó dáa jù nínú tí yẹn lè ṣe fókù ní kí wọ́n ṣe sàárà fún. wọ́n ní lẹ́yìn yẹn ló kan istighfar lẹ́yìn yẹn ló kan kí wọ́n jókòó àdúrà fún lẹ́yìn yẹn ló kan ká ní a lọ ṣe ájì fún àbí qira'atul Qur'an àkàlù Qur'ani àbí súrà kan nínú al-Qur'ani àwa ní kí ẹ̀san náà kó lọ máa bá òkú náà. Ibnu Qayyim al-Jawzi ṣé kéèké ó kéré nú àfà wọ́n ní yóò bá wọ́n ní fa innahu yasilu ilayhi sawabu gbogbo ẹ̀san eléyìí ní òdòdó òkú náà kama yasilu ilayhi sawabu sawm ààwẹ̀ ni ájì ni yóò dọ́dọ̀ rẹ̀. wọ́n ní àmọ́ o èyí tó dáa jù ni pé kíyàn ó dà níyàn wípé ń tá a fẹ́ ṣe yìí ẹ̀san yẹn òkú yẹn ló ní kíyàn ti dà níyàn rẹ̀ kó tó ṣe. wọ́n wá ní àmọ́ tíyàn ò bá dà níyàn náà òkú ni ó gbà á ládàá ni. Ibnu Kudama àfàgbà ìmáàmù Ibnu Kudama nínú tírà àwọn Al-Mughni wọ́n kọ síbẹ̀ pé èyíkéyìí ìjọsìn tíyẹn bá ṣe fókù tó jẹ́ mùsùlùmí yóò gbà ládàá òkú ni yóò gbà ládàá náà. wọ́n wá fi kún pé inshallah òkú ni yóò gbà ládàá náà pé yálà inú iṣẹ́ ọ̀ranyàn ni àbí kìí ṣiṣẹ́ ọ̀ranyàn ládàá ni ó bá òkú náà. Imam Ahmad ibn Hanbali radiyallahu anhum àwọn sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní idha dakalitum al-maqabira fakra'ul fatiha tẹ́ bá débi sàárè ẹ̀kẹ́ fatiha fókù o ẹ̀kẹ́ kúlú wà láò ẹ̀kẹ́ kúlú àwùsù ìkíní kejì àbẹ́gbọ́ ẹ wá sọ pé kí ládàáni kó máa bá àwọn òkú nú sàárè náà. Ìmáàmù Bayhaqi nínú tírà àdìsí wọ́n dẹ̀ sọ pé hasan làdìsí yìí wọ́n gbà wá pé Ibnu Umar Abdullah ibn Umar radiyallahu anhu ó sọ pé iba an yukra ala al-qabri ba'da dafni awwala surat al-Baqara wa khatima pé nínú tó dá táwọn sàábà fọwọ́ sí kíyàn máa ṣe fókù lẹ́yìn tí wọ́n bá sin òkú tán
ní ká ké fatia kúlíhùwà láwù kúlíhùwà wùsù ìkíní kejì àti àwọn àyà tó wà níbẹ̀rẹ̀ bákàrà àti àwọn àyà tó wà lọ́wọ́ parí bákàrà ká ké ká wá sọ pé kọ́lọ́hún wọlá rẹ̀ kó bá wa kẹ́ òkú náà. Abdullahi ibn Umar ló wí bẹ́ẹ̀. So wọ́n yà lẹ́nu pé kí ní sàwọn sálàfì ìgàn tán kàn ń da àwùjọ rú. Àdúrà àwọn ẹ̀rí tó tó báyìí. Hafizu ibn Hajar al-Asqalani àfáàgbà ibn Hajar al-Asqalani wọ́n sọ pé adasana Abu Abdullah al-Hafiz bizanadi yan al-Abbas bin Muhammad anahu qal pé Abbas ọmọ Muhammad sọ pé sa'altu Yahya bin Muhayyan anil qira pé òun lọ lè béèrè lọ́wọ́ Imam Yahya ibn Muhayyan wípé ní ǹjẹ́ yẹn lè máa ka kéwú tó jẹ́ àyà al-Qur'ani níbi sàárè òkú pé kọ́lọ́hún fi kẹ́ òkú náà. Kí ló wá wí? Yahya ibn Muhayyan wá sọ pé adasani Mubashir bin Ismail al-Amiri kó gbà wá látọ̀dọ̀ Abdurrahman ibn Hala tó jẹ́ ibn al-Ajlaj ìyún ní gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ń sọ ọ́njọ́ náà fún gbogbo àwọn ọmọ tó bí pé ìdá anamitu tóun bá kú ibn al-Ajlaj ní wíbẹ̀ pé tóun bá kú dọ̀wú ní fíkọ́bùrí ẹgbẹ́ òun sínú sàárè kẹwàá sọ pé bismillah wa ala sunnati rasulullah kẹ wíbẹ̀ tẹ bá wá wíbẹ̀ tán ṣàánú halaya turab ẹ̀dá yẹ̀pẹ̀ bó òun tẹ bá wá da yẹ̀pẹ̀ bó òun tán ikra'u inda rasi awwala suratul Baqara tẹ bá ti wá da yẹ̀pẹ̀ bó òun lórí tán àwọn àyà tí ń bẹ níbi ìbẹ̀rẹ̀ suratul Baqara alif lam mim ulaika alaudamira ulaika umulufuluna ẹ̀ka àwọn ìbẹ̀rẹ̀ Baqara ẹ̀ka fóun nínú sàárè. Ó ní ibi ìparí náà láti fi lillahi ma fi samawati délẹ̀ àmọ́ náà délẹ̀ ẹ̀tún ká. Ó ní inni ra'aytu ibna Umar yasta'ibbu dhalik. Òun rí wípé Abdullahi ọmọ Umar ó fọwọ́ sí kán máa ka bẹ̀yẹn fún òkú nù sàárè. Sáwọn ẹ̀ yóò gbẹ́sìn yìí. Nínú Qurtubi tafsir Qurtubi al-Jami'u li ahkamil Qur'an ó wà ń bẹ̀. Wọ́n ní Sheikh Isuddin ibn Abdussalam ìmọ̀ ń sọ fáwọn èèyàn nígbà tó wà láyé àgbà fáàlẹ́ni yóò ìmọ̀ wá sọ fáwọn èèyàn pé sàárà kìí bòkú àdúrà kìí bòkú. Ó wá di wípé nígbà tó wá kú àwọn èèyàn wá lálàá àfá àgbà yẹn tí wọ́n sọ pé kò sàárà ò lè bòkú àwọn èèyàn wá lálàá wọ́n rí lójú oorun pé innaka kunta taqul innahu la yasilu lil mayyiti sawab ma yukrahu wa yuda. Ó máa ń sọ pé sàárà ò lè bòkú tó máa ka Kùránì kò lè bá kíní kan kò lè bá. Báwo wá ní ọ̀rọ̀ tiẹ̀ náà báyìí nígbà tó ti wá kú yìí ó wá ń sọ fún wọn níjọ́ náà pé kuntu aqulu zalika fi dari dunya amalahan faqad rajatu wá ní òun náà wí bẹ́ẹ̀ fún nígbà tóun wà láyé ni o àmọ́ nígbà tóun náà kú òun padà rí pé ọ̀rọ̀ yẹn ò ṣe kíni kò rí bẹ́ẹ̀. lima ra'aytu min karami llahi fi zalika òun padà ń rí àwọn èèyàn tó jẹ́ táwọn jọjọ́ òkú táwọn èèyàn ń ṣe sàárà àti àdúrà fún wọn tó tán tí ń mú wá bá wọn. Òun rí òun ti padà ń bí ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ yìí wà nínú tafsir Qurtubi Imam Qurtubi gbà wá nínú tírà wọn. Ẹ̀rí bákan náà ẹ wá lọ wo ọ̀rọ̀ Imam Ahmad bin Hanbali nǹkan kan wà tá a fẹ́ fàyọ torí pé àwọn ẹlòmíì ó mú wújà kan wá wípé Imam Ahmad bin Hanbali sọ wípé sàárà ò lè bá òkú a sì gbọ́dọ̀ ka àyà al-Qur'ani fún òkú. Níjọ́ kan wọ́n sìnkú kan tán Imam Ahmad ọmọ Hanbali ó wà ńbẹ̀ wọ́n ń sìnkú yẹn. Afọ́jú kan wá lọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ níbi sàárè ni ó wá bẹ̀rẹ̀ sí ní ké Kùránì fún òkú tí wọ́n sin tán. Imam Ahmad bin Hanbali wá sọ pé innal qira'a indal qabri bid'ah kíyàn máa ka Kùránì níbi sàárè fókú àdádálẹ̀ ni o. Afọ́jú yẹn wá dìde kò ka Kùránì yẹn mọ́ wọ́n ti wá kó mbẹ̀ tán fẹ́ máa lọ wọ́n ti ń lọ. Wọ́n ń pe àgbàfà kan náà ní Muhammad bin Kudama ó wá lọ lè bá Imam Muhammad bin Hanbali. Anakunla maza taqulu fi Mubashir al-Halbi àdìsí tí Mubashir al-Halbi tó bá gbà wá kí lè rí sí ná. Imam Muhammad wá ní inna usikọ̀ tí Mubashir bin al-Halbi bá gba àdìsí kan wá kíyàn gba àdìsí yẹn o èèyàn tí kìí parọ́ ni
ó wá ní katabtu anhu shay'an àdìsí kan wà tóun gbọ́ pé ẹni yẹn gbà wá o ẹni tá a dárúkọ yìí ó gba àdìsí kan wá tóun ṣe há sórí ṣé ẹ ti gbá àdìsí yẹn rí olóhùn ò gbọ́ rí wí kí n gbọ́ ó ní ó sọ fóun pé ibnu lajilaj tó jẹ́ bàbá tó bí àlàálà tó jẹ́ bàbá fún abdulrahman mubashiru lòun gbọ́ àdìsí yìí lẹ́nu rẹ̀ pé isa dúfinà pé tán bá sin òun tán àyùkra ìdàrà sí pé kí wọ́n ka fatia til bakara àwọn ibi tó bẹ̀rẹ̀ bakara kí wọ́n kà á tíbi tó parí kí wọ́n kà á níbi sàárè òun. ńgbà tó wá ń wí níjọ́ náà yín wá tún sọ fáwọn ọmọ rẹ̀ pé bóun ti gbọ́ tí abdullahi ibn umaru náà wí nìyẹn pé kí wọ́n kà á tóun bá kú nítorí náà ẹ̀yin ọmọ òun ẹ̀yin náà kà á ó ní bóun ti wá wí ọ̀rọ̀ yìí tán fún imam muhammad ni imam muhammad bá sọ pé àdúrà eléyìí wà lọ́wọ́ tiẹ̀ ń ò gbọ́ rí fáríjì wá padà lọ lè pe afọ́jú yẹn sọ pé kó lọ máa ka kùránì rẹ̀ tí ń kà níbi sàárè yẹn pé kó lọ máa kà ń mọ ní o ẹ̀rọ àwọn ẹni ọlọ́run báwọn tí máa ń yára padà rí níbi tí wọ́n bá rí pé kò rí bẹ́ẹ̀ wọ́n dàbí àwọn àfáà àtẹ̀ní tí wọ́n máa lagídí agídí àti fẹ́ẹ́nú ìtìbá tí wọ́n jẹ́ kẹ́ ẹ mú evidence wá dọ̀la wọ́n mọ̀ kẹ́ rárá sẹ́ẹ̀ ní táwọn wúyàn àwọn ò lè padà àmọ́ àwọn ẹni rere àwọn sálàfù gidi àwọn sálàfù jọ̀hún àwọn ẹni rere àwọn ẹni ìṣáájú tán bá wí nǹkan kan tán bá rí tẹnìkan tó jẹ́ wújà tó ju tiwọn lọ wọ́n á ju tiwọn lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á di tẹnìyẹn mú torí pé wọ́n ń ṣe fáráyé wọ́n ń ṣe fún káráyé òyìn àwọn wọ́n ń ṣe fọ́lọ́hun ni ló fi lè rọrùn fún wọn láti lè ṣe kíni o láti lè tètè padà aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wassalamu alaikum wa rahmatullahi.